tó bá ti gbọ́rọ̀ yìí bá mi share, bá mi like, bá mi subscribe, wá gbọ́ ọ̀rọ̀ gidi tí màmá sọ, so that a lè ṣe ọpọlọ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tó jẹ́ pé aláìgbàgbọ́ ní gbogbo yín, a lè ṣe ojú yín, ẹ lè mọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá. Ọlọ́run lọ́jọ́ ẹni kò ní fi wálẹ̀. Share, like and subscribe. Share, like and subscribe. Ó yá, jẹ́ a gbọ́rọ̀ yìí láti ẹnu màmá. Ó ṣe gidi gan. Bàbá mi ká lọ. According to the time, maybe tell wa káàkiri àgbáyé, mo kí gbogbo ọmọ Yorùbá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà lárúgbó. Ọmọ Yorùbá tó dúró lórí òtítọ́ àti òdodo. Ọmọ Yorùbá tó dúró lórí àpáta ayérayé. Ọmọ Yorùbá tó ní ìgbàgbọ́ ìpè déédéé ìgbà ìdéédéé àsìkò Ọlọ́run alààyè tí ń jẹ́ èmi ni àwọn márìndé ẹlẹ́rù nìyí. Ó sọ pé ká ọmọ Yorùbá ká kúrò ní oko ẹrú, ká kúrò nínú ìdè, ká kúrò nínú òkùnkùn, ká bọ́ sínú ìmọ́lẹ̀ Ọlọ́run alààyè, ká bọ́ sínú ògo Ọlọ́run alààyè, ká máa rí ògo wa lò, ká lè máa fògo fún Ọlọ́run alààyè títí ayérayé. Ọmọ Yorùbá tó dúró lórí òtítọ́ àti òdodo tó ní ìgbàgbọ́ nínú òmìnira Yorùbá 2022, tó ní ìgbàgbọ́ nínú Democratic Republic of the Yorùbá. Ọmọ Yorùbá tó ń palẹ̀ mọ́, tó ní ìfọkànsí pé láìpẹ́ jọjọ ìjọbaadele ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ilẹ̀ wa, orílẹ̀ abínibí wa nílẹ̀ Yorùbá. Fógo Ọlọ́run títí ayérayé. Mo kí gbogbo wa káàkiri àgbáyé. Mo kí wa gbogbo ibi tá a wà káàkiri àgbáyé. Mo kí wa pé a kú iṣẹ́ takuntakun. Gbogbo bá ṣe ń ṣe tá a dúró, tá a ti ẹ̀mí kan rárá, tá a wọ̀tún, tá a wòsì, tá a wà focus, tá a wà firm ní gbogbo ìgbà. Pàápàá jùlọ àwọn ọ̀dọ́ wa tó ń ṣiṣẹ́ takuntakun. Gbogbo àtàwọn iṣẹ́ takuntakun mo kí wa káàkiri àgbáyé. Gbogbo àwọn tí wọ́n ń fi owó sínú àpò òmìnira fún ìran àwọn ọmọ Yorùbá, mo kí gbogbo wa káàkiri àgbáyé. Ẹ ṣé o, ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò, ojú ò ní tì yín láíláí, àbùdí ń tolókun, Ọlọ́run á máa bùkún yín ní gbogbo ìgbà. Gbogbo àtàwọn ṣiṣẹ́ takuntakun tá a dúró ṣinṣin mo kí wa pé a kú iṣẹ́ o, ojú ò ní tì wá, àníṣe àṣetì, àníṣe àṣedànù, ojú ò ní tì wá láíláí. Nígbà tó ojú ò ti àwọn ẹni ìṣíwájú tán ṣe àṣeyọrí, ojú ò ní tí a máa ṣe àṣeyọrí, a máa ṣàṣe pé fógo Ọlọ́run fún yan Ọlọ́run pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run. Ẹ ṣé mo dúpẹ́. Mo kí gbogbo wa pé happy weekend. Ẹ má bínú, ṣé mọ̀ pé mo sọ fún wa pé ó dàbẹ̀ ni pé àtìgbà tó ti gbọ́ pé last leg la dé yìí o, pé kí ìjọba adélé kó bẹ̀rẹ̀ iṣẹ́. Kò sí nǹkan tẹ́nikẹ́ni lè ṣe sí. Ọlọ́run ló ń rìn, Ọlọ́run ló ní gbogbo ògo, Ọlọ́run ló ń ṣe. Kò ń ṣe agbára ẹnikẹ́ni, kì í ṣe ìmọ̀ ọgbọ́n ẹnikẹ́ni. Fúnra ara Ọlọ́run ní gbogbo ọ̀nà dẹ̀ ló fi hàn pé òun lòún rìnrìn àjò yìí. Ó dẹ̀ ń fi hàn wá ní gbogbo ọ̀nà. Torí náà mo á fẹ́ kí àwọn ọmọ Yorùbá, mo fẹ́ kẹ́ gbọ́ mi dáadáa. Nǹkan tó tún ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, mo fẹ́ kẹ́ gbọ́ mi. Nítòótọ́ àti lódodo, àwọn brothers mi méjèèjì, Black Lion àtọ́kù ìjìnlẹ̀, wọ́n máa ṣe in-depth àlàyé fún yín dáadáa lé lórí. Bọ̀ mo ń láti sọ̀rọ̀ ní kíákíá lé lórí, kẹ́ ẹ lè mọ nǹkan tó ń lọ, kẹ́ ẹ lè mọ ogun tọ́lọ̀ ń bá wa ṣẹ́, kẹ́ ẹ lè mọ ọ̀nà tí àwọn ẹni bí wọ̀nyí tí wọ́n ń gbà tó ń gbà ní gbígbà lọ́hùn, tọ́lọ̀ dẹ̀ ń dojú tì wọ́n. Mo fẹ́ kẹ́ farabalẹ̀ kẹ́ gbọ́ mi dáadáa. Àkọ́kọ́, òmìnira Yorùbá 2022, ọmọ Yorùbá ló ní, kò ń ṣe ẹgbẹ́, kò ń ṣe nǹkan kan, ọmọ Yorùbá direct òun ló ní. IYP Yorùbá ni mo ń sọ o, àwọn ọmọ Yorùbá gangan tó dúró lórí òtítọ́ àti òdodo, àwa la ní. Ọmọ Yorùbá ló ní, Ọlọ́run ló ní, Ọlọ́run ló ń lead tá à ń follow. Ẹ rí i pé kò ń ṣe ẹgbẹ́ bí ẹgbẹ́ tí gbogbo wọn kóra wọn jọ rẹpẹtẹ tán ṣe káàkiri nígbà tán bẹ̀rẹ̀ idán tán láwọn ṣe yorubanation tó yẹ pé lórí irọ́ ni. Eléyìí yàtọ̀. Ọmọ Yorùbá ló ní òmìnira Yorùbá 2022. Òmìnira Yorùbá 2022 dẹ̀ dúró fún pé ní ìgbà 22 lọ́lọ́run ti ṣe òmìnira Yorùbá, ó ti ṣe láṣẹ pé èyí tó kù ń sìn àṣeyọrí eléyìí ni pé kí ìjọba ká bẹ̀rẹ̀ ìjọba délé. Wọ́n ti rí wípé kò sọ́nà táwọn lè gbà. Wọ́n dẹ̀ mọ̀ wípé kò sí ààyè fún àṣàkáṣà, àṣà játijáti máa kó àwọn ọmọ Yorùbá lẹ́rú. Wọ́n rí pé kò sáàyè yẹn mọ́. Òun ni gbogbo eré tán ṣàì. Òun la fẹ́ pe àkíyèsí yín sí. Mo dẹ̀ fẹ́ kọ́ ọmọ Yorùbá kẹ́ ṣe mí ní favour kan ẹ jọ̀ọ́. Mo fẹ́ kí ẹ̀yin tẹ́ ẹ bá gbọ́, mo fẹ́ kẹ́ ẹ bá mi share. Ṣé mọ̀ pé mi ò sọ́rí? Eléyìí ó ń láti lọ gidi gan kí gbogbo ọmọ Yorùbá kó gbọ́. Gbogbo ọmọ Yorùbá ló ń láti gbọ́ ní gbogbo ibi tán bá wà. So ẹ̀yin tẹ́ ẹ bá gbọ́, ẹ make sure pé ẹ pín àbáná ṣe máa sọ Yorùbá àbí pín náà ní share. Ẹ pín káàkiri kí ó dọ́dọ̀ gbogbo ọmọ Yorùbá, kó dé gbogbo ibi tó yẹ kó dé. Pàápàá jùlọ lórí ilẹ̀ Yorùbá. Àkọ́kọ́, mo fẹ́ rán wa létí ni
ipe ṣe mọ̀ pé gbogbo ìgbà ni mo máa ń sọ̀rọ̀ yìí pé a ní kúrò lóko ẹrú kan ká bọ́ sóko ẹrú mi o láíláí pọ́mọ Yorùbá ò ní kúrò lóko ẹrú kan ká bọ́ sóko ẹrú mi. Ẹ̀yin tẹ́ bá rántí ẹ rántí pé mo máa ń sọ dáadáa pé a ní kúrò lóko ẹrú kan ká bọ́ sóko ẹrú mi láíláí. Ẹ dẹ̀ máa ń gbọ́ again tí máa ń sọ yìí pé ètò le jù nínú ogun yìí kékeré ni ti àwọn àpapọ̀ Nàìjíríà kékeré làwọn tó jẹ́ ìta ibi tí Yorùbá wà. Àwọn tó wà nulẹ̀ ọ̀tá nulẹ̀ gangan Yorùbá gangan gbóhùn ni problem, gbóhùn gangan ni ìṣòro. Ẹ máa ń gbọ́ tí máa ń sọ but mi ò kí ń sọ further than that. Èní ẹ máa gbọ́ àṣírí bọ́lọ̀ ń ṣe tú àṣírí ọ̀rọ̀ náà jáde wípé ní toko ẹrú kan bọ́ sóko ẹrú mi láíláí, wípé ọ̀tá anulé yẹn gangan òun dẹ̀ ní ìṣòro. Mo fẹ́ kẹ́ farabalẹ̀, ẹ jọ̀ọ́ kẹ́ gbọ́ mi dáadáa, ẹ jọ̀ọ́ ẹ farabalẹ̀ gbọ́ mi dáadáa. Àkọ́kọ́ kí n tó bẹ̀rẹ̀ sí ní máa lọ láti ṣe àlàyé, mo fẹ́ fi ọ̀rọ̀ sí ọ̀dọ̀ bàbá wa Alhaji Chief Bat HE, President of Nigeria. Mo fẹ́ sọ fún yín wípé àwọn kan tó ń kóra wọn jọ, wọ́n fẹ́ ṣe àkóbá fún orúkọ yín, wọ́n fẹ́ ṣe àkóbá fún ipò yín, wọ́n fẹ́ ṣe àkóbá. Ó dẹ̀ yẹ kẹ́ ẹ mọ̀ wípé àwọn tó ń kóra wọn jọ yìí wọn ò ní nǹkan kan ṣe pẹ̀lú ibi tẹ́ wà o. Lóòótọ́ àti olódodo wọ́n kóra wọn jọ láti sọ pé àwọn fẹ́ lo bait, àwọn fẹ́ lo bait bí ìgbà MK ọkọ mi. Wọ́n láwọn fẹ́ lo bait yẹn torí ìgbà yẹn ló di pé nígbà ni àfi dandan kí a break chain born to rule, pé kò sí ẹni tó máa rule láti ìsàlẹ̀ yẹn, irọ́ ni, a máa break chain ẹ̀. Pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run, MK Abiola sacrifice, gbogbo ìdílé Abiola ló ṣe ń sacrifice lórí. A sacrifice so that anybody anywhere a lè jẹ president níbi tó ń pè Nàìjíríà. Òun ló jẹ́ kó possible kí bàbá OBJ kó lè jẹ́, òun ló jẹ́ kó possible fún Jonathan Ebele kó lè jẹ́, òun náà ló jẹ́ kó possible fún ẹ̀yin láti débẹ̀. Sacrifice ẹ̀ ti lọ, kò need wípé ẹ̀ṣẹ̀ tún fẹ́ lọ as bait, it's been done. Ẹ̀kan náà ṣe, ẹ̀kan nírú sacrifice yẹn ó ti lọ. Inú sacrifice ẹ̀ náà lẹ ṣe lè gbé Muslim ticket jáde. Sacrifice ẹ̀ ti lọ. Ọlọ́run dẹ̀ fi yé yín clearly wípé ambition ni o kò ní ṣe pẹ̀lú decree òun Ọlọ́run wípé déédéé ìgbà yìí déédéé àsìkò yìí kí Yorùbá kó padà sórísun ẹ̀. Ìyà ti tó, òṣì ti tó, ìdààmú ti tó, kí Yorùbá kó jáde kó padà sórísun ẹ̀. Ọlọ́run fi yé yín wípé kò ní kankan ṣe pẹ̀lú Nàìjíríà. Nàìjíríà kọ́ ni ìlú àkọ́kọ́ tí ìlú máa jáde lára ẹ̀. Mo máa ń sọ, mo tún máa ń tún sọ gbogbo ìgbà, kì í ṣe Nàìjíríà ní ìlú àkọ́kọ́. Nítorí ẹ̀dẹ̀ ní ambition, Yorùbá níbo yẹ Nigerian. Torí ẹ ní ambition as a Nigerian, ìyẹn nǹkan tí Yorùbá àwa tá a padà sí orísun wa kò lè affect yín àfàwọn tó bá ń tàn yín. But Ọlọ́run fi hàn yín pé kò affect yín. Èmi á ṣàlàyé fún yín bí ó ṣe affect yín. Ṣé mọ̀ pé ìgbà tí gbogbo wọn kóra wọn jọ tán parọ́ kinní kan, àwọn ń ṣiṣẹ́ fún yín, àwọn ń ṣe irọ́, gbogbo irọ́ àti irọ́, gbowó ń bí gbowó lọ́hùn, oríṣiríṣi àràbù, gbogbo ogun oríṣiríṣi tán ń gbé, tán ń parọ́. Kò kí ń ṣe interest tí yín ni wọ́n ń ṣe, tara wọn ni, wọ́n ń lò yín ni. Ẹ̀yin rò pé ìran wọn ṣẹ́ àìrọ́. Ọlọ́run fi hàn yín. Ọlọ́run fi hàn yín nítorí ìgbà tó di ẹ̀yìn, tó di last minute, tó jogun yẹn lé fún yín, ta lẹ rí? Ta lẹ rí o? Ta ló bá yín ṣe? Ẹ̀yin náà mọ bó ṣe lọ, ẹ mọ bó ṣe jẹ́. Ó yé yín gidi ju anybody lọ. Ṣé ọ̀rọ̀ pé bóyá ẹ jẹ́ Yorùbá àbí ọ̀kan lẹ lò nínú àbí ọba Yorùbá kan àbí àwọn tọ́ọ̀gì Yorùbá kan òun lẹ lò ní? Àbáwọn ọmọwé Yorùbá kan lẹ lò ní? No. Ẹ mọ bó ṣe jẹ́. Ogun tẹ fèsì fúnra yín ni.
tí gbogbo àwọn tí mò ń sọ yìí tí ò ní kankan ṣe nípa bẹ́ẹ̀ ṣe débẹ̀ tí wọn ò wúlò tí wọn ò jámọ́ kankan ó yé yín dáadáa ó yé yín wọ́n tún ti bẹ̀rẹ̀ o wọ́n tún ti bẹ̀rẹ̀ normal ni ẹni tó bá jẹ olórí ó ti dandan ó máa face challenges ẹni tó dẹ̀ dàníyàn ẹ̀yin lẹ dàníyàn pé fẹ́ lọ síbẹ̀ náà so mo mọ̀ pé ó ti yé yín ó yé yín dáadáa mi ò sọ jù bẹ́ẹ̀ lọ ó yé yín ṣùgbọ́n àwọn tán kóra wọn jọ ẹ̀ tán lo orúkọ yín tán fẹ́ máa lòpọ̀ yín wọ́n fẹ́ ṣàkóbá o torí wọ́n ti gbé ẹsẹ̀ terrorism ẹ dẹ̀ mọ̀ pé Nigeria signatory ni it's a right to self-determination indigenous people's right fundamental human right gbogbo right wọ̀nyẹn ẹ mọ̀ pé signatory ni Nigeria mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ àlàyé tí n fẹ́ ṣe fún yín nìyẹn torí Ọlọ́run fi hàn yín ní ìgbà tó dé end wípé kì í ṣe pé nítorí ọ̀rọ̀ pé Yorùbá ọ̀tọ̀ ni o ọ̀tọ̀ ọ̀nà tẹ́ gbé gbà gbogbo àwọn tó ń pera wọn yìí pé àwọn làwọn ṣe fún yàn làwọn bá yín ṣe níbo ó tọ́ ọbẹ̀ ni o ẹ jẹ́ kó yé wọn. ẹ mọ Yorùbá ẹ gbọ́ mi dáadáa mo fẹ́ kẹ́ ẹ gbọ́ mi yé dáadáa ṣé mọ̀ pé ìgbà tí ìrìn àjò yìí tẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn kan ní ìrìn àjò tọ́lọ́run ti pàdé tó ti shut down ọ̀dọ̀ wọn torí level tá a wà ń sìn kì í ṣe level jàǹdùkú kì í ṣe level tug kì í ṣe level rárá level ọmọ ológo la wà ó ti kọjá level yẹn tipẹ́tipẹ́. ẹ mọ̀ pé last time tí mo fi voice note síta mo ní kí ẹnikẹ́ni tó bá mọ̀ pé òun ò ní sọ̀rọ̀ Adelé kó dákẹ́ ẹnu ẹ̀ kó má bàa ṣàkóbá fún rẹ̀ ṣùgbọ́n ètò ń pè ní overrated ó di dandan kó ṣàkóbá fún rẹ̀ àwọn tó ń ran iṣẹ́ tẹ́lẹ̀ àwọn náà náà pè ní terrorist wọ́n tún ti gbéṣẹ́ dìde fún ẹ̀sìn ó tún ti bẹ̀rẹ̀ ìgbéraga ṣe pé mo sọ pé tó bá fẹ́ ṣe ìgbéraga sátánì definitely a jẹ́ pé n tó fẹ́ ṣe nìyẹn ó dẹ̀ ti ṣe a gbọ́ pẹ̀lú information à ń gbọ́ torí à ń tẹ̀lé gbogbo tó ń lọ àgbà tíjọba Adélé bá máa bẹ̀rẹ̀ láìpẹ́ à ń láti mọ gbogbo tó ń lọ lórí ilẹ̀ Yorùbá torí territory Yorùbá àkọjá ilẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá náà ni territory ilẹ̀ Yorùbá òun là ń monitor so gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ là ń gbọ́ là ń mọ̀ à ń mú dání ṣùgbọ́n ẹ̀rí láti fi jókòó ìwọ fúnra rẹ̀ ló wá gbé jáde o ọ̀rọ̀ ẹnu ẹ ó ti ṣàkóbá fún ẹ àkọ́kọ́ lóde òun sọ̀rọ̀ ìwọ ti dé àwọn Fúlàní kan ẹ máa ṣe kí ni kan ẹ ní capacity wo ló fi ń sọ̀rọ̀ ta ní pè é sí capacity wo ló fi ń sọ̀rọ̀ level wo ló rò pọ̀rọ̀ yìí wà ọ̀rọ̀ Yorùbá wà ṣé o rántí o ẹ̀rí pọ̀ rẹpẹtẹ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ṣé o mọ̀ pé ó ti lọ ó ti gbàbọ̀dẹ̀ fọmọ Yorùbá o ó dúró fún orílẹ̀-èdè Yorùbá ó mọ̀ yẹn o kò dàrú mọ́ ẹ lórí ó mọ̀ pé ó ti sọ pé ó ti lọ ṣe wọ́n Nàìjíríà ẹ̀tọ́ ẹni oníráìtì àti ṣe lára yín tẹ̀ ń purọ́ pé ń ṣiṣẹ́ fún bàbá nìyẹn ṣé o mọ̀ pé ó ti lọ ó ti sọ pé ó lọ ẹ̀rí dẹ̀ wà tó jẹ́rìí tó wà nílẹ̀ ní rẹpẹtẹ pé ó gbàbọ̀dẹ̀ fọmọ Yorùbá ipò ó sọ pé ó ti lọ ṣe Nàìjíríà oníráìtì àti ṣe ìwọ tún wá padà oníwọ̀n ṣe yorubanation àyàn Fúlàní ta ló rún ẹ ìrìn àjò táwa rìn kò ní ṣe pé bóyá Fúlàní kan kìíní kan mo ti sọ láti ilẹ̀ náà ìrìn àjò tiwa ẹ̀tọ́ wa fún self determination ni gbogbo bá jèjì ṣe bá wà nù lu wa gbogbo ètò ní ìgbésẹ̀ ní kì í ṣe ti jàǹdùkú tí ètò jẹ́ international standard ní tó bá àgbáyé mu ní ṣé o rò pé ìlú tí a fẹ́ bẹ̀rẹ̀ tó yẹ pé òun threatening àwọn ìran kan bá lè sọ pé terrorist ni wọ́n ní àwọn orílẹ̀-èdè náà ẹlẹ́yìnkó wọ́n ti combination dé káwọn kan máa lọ register ìwọ dá security sílẹ̀ àskíní o a sọ pé ìjọba Adélé fẹ́ bẹ̀rẹ̀ security tó dálé àskíní a gbọ́ pé wọ́n ní ẹ ti gbé ammunition wọlé wọ́n Mr. S òun lẹ lò a gbọ́ ni o a dẹ̀ ń follow ẹ̀
ṣùgbọ́n ọ̀rọ̀ ẹnu tiẹ̀ ó ti kó báyìí nídìí pé kó máa sọ pé àwọn Fúlàní kí ló kún ẹ kí ni tiẹ̀ ń bẹ̀ ó ti lọ náà ó dẹ̀ ti gbà bọ́dẹ̀ ta ló ń tọ́ta ni ó ti kọjá yẹ o ó ti kọjá yẹ ṣó mọ̀ pé slang ẹni kó máa sọ pé apá ni ó máa pa ni ó máa pa ni ó máa pa ni ṣó mọ̀ bẹ́ẹ̀ eléyìí àwọn ò ṣe pa o Ọlọ́run ló rìnrìn àjò yìí ó wo tàwọn ọmọ ẹ̀pọ́n kéré ó ti kọjá yẹ ẹ̀yin wá ń gbéra dìde sìn nítorí nǹkan tó ń ṣẹlẹ̀ sí bàbá ní Nàìjíríà ẹ̀yin wá ń gbéra dìde bẹ́ẹ̀ ni pé ẹ̀yin Yorùbá ẹ̀yin ṣe mọ̀ pé ẹ̀yin ọba gbogbo yín Ọlọ́run ó ti ń ṣẹ́gun yín léyà by léyà ó ti ń ṣẹ́gun yín ọmọ Yorùbá ẹ máa wo orin àjò yìí ó ẹ wò dáadáa mo sọ fún yín gbà yẹn pé ọ̀rọ̀ pé owó ò tí ì pé ìyẹn kọ́ ni Ọlọ́run ló ń ṣe ó ní nǹkan tó fẹ́ kárí ó ní ìrìn àjò tó fẹ́ kárìn ó lógun tó fẹ́ ṣe fún wa ṣàmọ̀ pé ó gbé ó ṣẹ́gun tàwọn ọba ó ṣẹ́gun tàwọn tó ń pera wọn ní elite ó ṣẹ́gun ti gbogbo oríṣiríṣi èmi ni pásọ̀ ẹni gbogbo ẹ̀ títí kan àwọn Afẹ́nifẹ́ bí gbogbo wọn ó ṣẹ́gun wọn o nísìn ogun tó wá ṣẹ́ lọ́wọ́lọ́wọ́ yìí àpapọ̀ gbogbo wọn wà ní gbogbo náà pawọ́pọ̀ gbogbo náà ti wá pawọ́pọ̀ àtòṣèlú o àtọba àti gbogbo wọn wá pawọ́pọ̀ àwọn fẹ́ dàrú ni àwọn máa dàrú ni àwọn máa bàjẹ́ ni àwọn máa fọ́ gbogbo ẹ̀ka àwọn fẹ́ bà Nàìjíríà jẹ́ àwọn fẹ́ fọ́ Nàìjíríà ní orí ilẹ̀ Yorùbá lẹ́tí ń plan irú ẹ̀ ṣe wọ́n pé terrorist ní gbogbo yín terrorist ní gbogbo yín kí ló kan Yorùbá ń bẹ Yorùbá ti exit Nàìjíríà mọ̀ ni ibi tọ́lọ́run ti jù yín lọ nìyẹn ṣé bí mọ̀ túmọ̀ declaration reclamation notification ta fún yín mọ̀ túmọ̀ kò jọ yín lójú ó máa jọ yín lójú báyìí sìn bẹ́ẹ̀ ni mo sọ fún yín ó máa jọ yín lójú ṣé mọ̀ pé ẹni rọ ni ẹ máa rí òótọ́ ọbẹ̀ báyìí tọ́rọ́ Ọlọ́run ti jù yín ló ti ṣáájú yín gbogbo plan aburú tẹ bá plan lórí ilẹ̀ Yorùbá terrorist nìyí o tó ṣe tó kan àwa Yorùbá ti kúrò ní Nàìjíríà tẹ bá fẹ́ da Nàìjíríà rú ẹ kọ́kọ́ ré kọjá náà sàbújá lọ sókè bẹ́ẹ̀ kẹ lọ da Nàìjíríà rú ṣùgbọ́n pé ẹ wá ń lérí lónìí ilẹ̀ Yorùbá ìwọ kan ò ń lérí àwọn Fúlàní kan kíní kan kí ló kàn level yẹn ló rò pa wá ní level yẹn ló rò pa wá ní ó ti kọjá yẹ o bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ó máa tó nítumọ̀ sí ẹ ẹni tó bá bí da nínú ẹ̀yin tó ń pè káàkiri ẹ lọ rẹ́gísítà bẹ́ẹ̀ ni a máa mọ orúkọ yẹn a máa mọ gbogbo ẹ̀ ṣé gbogbo meeting tẹ̀ ń ṣe ìpàdé tẹ̀ ń ṣe gbogbo ẹ̀ a ní prove ẹ̀ lọ́wọ́ o gbogbo ẹ̀ la mọ tẹ̀ ń sọ gbogbo ẹ̀ la mọ tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ṣe ń kóra yín jọ ẹ̀yin plan against ọmọ Yorùbá láti ọdún tíyà ti ń jẹ ọmọ Yorùbá máa lẹ gbọ́ máa lẹ dá sí máa lẹ rí ṣùgbọ́n ìgbà tó di ìgbà yìí pé okay n tó fẹ́ ṣẹlẹ̀ adélé tó fẹ́ dé tọ́lọ̀ fẹ́ ṣe ìṣẹ́gun wípé kò sẹ́rú mọ́ kò sí domination mọ́ kò sábúrú mọ́ tẹ́mọ̀ pé ó máa fẹ́ ti ipò yín àtowó owó tẹ̀ ṣiṣẹ́ fún tẹ̀ ń gbà káàkiri ẹ̀yin wá ń gbé ogun èèyàn ọba tẹ̀ ń talẹ̀ bó ṣe wù èèyàn ọba tẹ̀ ń kó resources ọmọ Yorùbá tẹ̀ ń ta ẹ wá ń wò pé kò máa ní sí yẹn mọ́ ẹ wá kóra yín jọ ẹ wá lọ sá sí abẹ́ wípé wọ́n sọ nǹkan kan sí bàbá ní Nàìjíríà wọ́n sọ sí pé bóyá wọ́n fẹ́ yọ ni o bóyá wọ́n fẹ́ ṣe ni o kí ló kàn yín ẹ̀yin mọ bó ṣe débẹ̀ ni ṣáàyìn mọ bó ṣe ń rọ̀ fún kan ẹ̀ ṣáàyìn mọ ẹ̀yin wá fẹ́ sásá bẹ́ẹ̀ yẹn wípé Yorùbá ni yín ẹ̀yin fẹ́ gbèjẹ̀ níbo kì í ṣe Yorùbá o ó wá láti ran Yorùbá ọmọ Nàìjíríà ní bàbá ẹ tún ti ṣì yẹn ẹ ti dáràn ẹ wá lẹ̀ ń kóra yín jọ ẹ máa fọ́ gbogbo ẹ̀ lójú ni ẹ máa da gbogbo ẹ̀ rú ni ẹ fẹ́ da ilẹ̀ Yorùbá torí ẹ̀yin fẹ́ padà sí bẹ́ẹ̀ ṣe ń ṣe bó nọ́mà àti yín bẹ́ẹ̀ ṣe ń ṣe kẹ́ máa ṣe lọ bẹ́ẹ̀ ogun tẹ́ fẹ́ wá jà ń sìn kí ló dé tẹ̀ ti jagun yìí látijọ́ yìí torí ìyà yìí ti wà ńlẹ̀ láti bẹ̀rẹ̀ wá tó jẹ́ pé ìgbà tó wá kún ẹ̀yin pẹ́ ti rí i pé ọmọ Yorùbá bọ́ kó lóko ẹrú oko ẹrú tí yín gan le ju tìta lọ ìkà ọ̀dájú tẹ̀ ń ṣe gángan tẹ̀ ń ta ọmọ Yorùbá sóko ẹrú ó le ju tìta lọ ṣé tí ilé ò bá ṣílẹ̀kùn fún tìta máa wọlé ni táyì ò bá gbàbọ̀dẹ̀ fọmọ Yorùbá ṣé ẹnikẹ́ni máa wọlé láti sọ pé òun fẹ́ gbàbọ̀dẹ̀ fọmọ Yorùbá níbo ló ti fẹ́ ṣẹlẹ̀ kó lè ṣẹlẹ̀ láíláí
ṣé gbogbo ìgbà tó ń colonize Africa káàkiri ẹ wo Ethiopia náà wọn ò rí colonize torí kò sẹ́ni tó gbàbọ̀dé inú ilé dépò títí tá a fẹ́ wá gbàbọ̀dé fún wọn. ẹ̀yin tẹ́ ń gbàbọ̀dé fọmọ Yorùbá nínú ilé tẹ́ sọ wọn dẹrú tẹ́ fìyà jẹ wọn tẹ́ gbogbo aburú tó ń ṣẹlẹ̀ sí wọn. ẹ sọ̀rọ̀ ṣùgbọ́n gbà tẹ́yìn bá ti jẹ tẹ́ bá ti mu ẹ̀yin kọ́lé ẹ̀ ń ralé ẹ̀ ń ṣí ṣọ́ọ̀bù gbogbo ẹ̀ àwọn ìyàwó yín gbádùn ọmọ yín gbádùn kò sí ètò kan yín mọ́. ó wá di pé àsìkò ti tó kọ́mọ Yorùbá kó bẹ̀rẹ̀ ìjọba kán bẹ̀rẹ̀ sí ní ìgbádùn kí kán kúrò nínú ìyà àti wàhálà lóòótọ́ ọmọ Yorùbá máa ṣiṣẹ́ but at least ọmọ kan tá à ń ṣe fún pé èrè yẹn àwa la ní ọmọ Yorùbá lónìí IYP lónìí. ẹ̀yin wá fẹ́ sásá bẹ́ẹ̀ wípé ẹ fẹ́ da Nàìjíríà dùn ẹ ṣe kinní kan sọ kinní kan sí bàbá Nàìjíríà kí ló kàn yín. mo mọ̀ pé ọpọlọ yín ò ní gbé mo mọ̀ pé ẹ lè process ẹ̀ ìgbéraga pa yín ẹ ti ṣera yín pa ẹ ti ṣera yín pa. ọ̀rọ̀ yẹn lẹ̀ ń gbọ́ yẹn o tó bá ti wá bá mi gbọ́rọ̀ yẹn má bá mi share má bá mi like ẹ̀ ó yá. ẹ má bínú mo ń try láti gé díẹ̀díẹ̀ torí ọ̀rọ̀ tá a fẹ́ sọ ó pọ̀ díẹ̀ mo dẹ̀ fẹ́ kó yé wa dáadáa. IYP ọmọ Yorùbá ẹ jọ̀ọ́ mo fọlọ́run bá bẹ̀yìn ẹ gbọ́ mi yé dáadáa. nǹkan tí mo ń sọ mo fẹ́ kẹ́ ẹ fara balẹ̀ process torí mo mọ̀ pé ẹ lè process mo mọ̀ pé Ọlọ́run ti ṣe ìyanu ó ti fi wá sínú ìmọ́lẹ̀ ọgbọ́n òye ìmọ̀ ó ti jogún ẹ̀ fún wa àròjinlẹ̀ ó wà fún wa so mo mọ̀ pé ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi ẹ̀yin tọ́lọ́run ti ṣe oore fún ni tọ́lọ́run ti kẹ́ dáadáa àròjinlẹ̀ wà fún yín ìmọ̀ wà fún yín ọgbọ́n wà fún yín mo mọ̀ bẹ́ẹ̀ wọ́n rò pé àwọn lè máa fa nǹkan sẹ́yìn àwọn lè máa gbé sẹ́yìn ṣe é rí pé gbogbo ìgbésẹ̀ tó ń gbé látijọ́ ìgbésẹ̀ fàsẹ́yìn ni ṣe é rí pé wọ́n ti kúrò lórí on restructuring the stand ṣe rí wọ́n ti fail wọ́n mọ̀ pé àwọn fail lọ́nà yẹn ṣe rí pé lórí social media wọ́n gbóríṣiríṣi nǹkan èèyàn kan tó ti sọ tipẹ́ bàbá kan sọ pé kinní kan tipẹ́ tán sọ pé wọn ò ní dìbò ní Èkìtì àtọ̀ṣun tán gbowó lọ́wọ́ ẹ̀yàn ọmọ Yorùbá tán lu jìbìtì gbogbo ọ̀rọ̀ yẹn náà ń gbé padà wọn wá mọ̀ pé ẹni tó gbé gbogbo nǹkan bẹ́ẹ̀ jáde nísìnyí níbi tá a bá dé yìí Ọlọ́run ó ń dákún nǹkan tó ti wà lẹ̀ fún ni bẹ́ẹ̀ ni mo sọ fún yín ó ti kọjá bẹ́ẹ̀ ó kọjá bẹ́ẹ̀ ní adúrú ìyà tó ń jẹ ọmọ Yorùbá tọ́lọ́run wá sọ pé òkè aráàánú bọ̀ ń ṣàánú wa ni torí ẹkún pọ̀ ẹ̀jẹ̀ pọ̀ ìran tó yẹ kó máa yin òun Ọlọ́run kó máa sìn òun Ọlọ́run kí ló dé Ọlọ́run wá ṣàánú wa ẹ̀yin kan wá ń kóra yín jọ nítorí interest tiyín torí ipò nítorí owó tiyín ẹ wá rò pé ẹ lè sábẹ́ bàbá Nàìjíríà ẹ má kó bá bàbá o ẹ ṣe tiyín lọ́tọ̀ ẹ dẹ̀ ti dáràn o mo ti mọ̀ pé ẹ máa ṣe àwọn ìgbésẹ̀ yìí mo mọ̀ ṣe 2023 tí mo fi yín lẹ̀ tí mò ń wò yín ràn tí mo jẹ́ kẹ́ ẹ máa ṣe nǹkan tó wù yín èmi ń document yín ni torọ́ náà ti fi yé mi gbogbo nǹkan báyìí ó ní mo ṣe sọ fọ́mọ Yorùbá pé ní kò lóko ẹrú kan ká bọ́ sóko ẹrú mi torí nǹkan tẹ́ fẹ́ ṣe nìyẹn ẹ fẹ́ dàrú kẹlẹ́ gbà ẹ̀yin Yorùbá ti gbà ẹ̀yin lẹ wà ń bẹ̀ ẹ̀yin ọba kan ni ẹ̀yin elite kan ni ẹ̀yin kan ni tẹ́ ń rapò tẹ́ ń sanwó ipò already tọmọ Yorùbá ò ní lẹ́nu bẹ̀ ẹ ti ń sanwó ipò ẹ ti ń ṣe gbogbo ẹ̀ rádaràdà òṣì tẹ́ ń ṣe Nàìjíríà dímọ̀ tó ń bá yín jà Nàìjíríà rò pé fẹ́ gbé wọlé Yorùbá yìí gbàtẹ́ ti gbọ́ pé ọ̀dọ́ ló máa ṣe ayé yìí ó ti dàrú ti sorí kodò ayé wọn lè máa bàjẹ́ ni ó ti ń ka yín lára bẹ́ẹ̀ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ẹ fẹ́ ẹ̀kọ́ ọ̀dọ́ ló máa ṣe ọ̀dọ́ nì àsìkò wọn ní ìgbà wọn nìyí kò sí nǹkan tẹ́ lè ṣe ẹni tó bá ní wọn ò ní rí ṣe ni ò ní sí ẹ mọ̀ pé ti commit terrorism o gbogbo yín torí ẹ̀rí ti wà ẹ ní sùúrù ó kù díẹ̀ gbogbo plan yín pátá gbogbo rádaràda yín ẹ̀yin fẹ́ bà Nàìjíríà jẹ́ ẹ̀yin fẹ́ da Nàìjíríà rú gbogbo ẹ̀ kó pín gbogbo ẹ̀ kó dàrú láago mélòó ní aago mélòó sẹ́ ẹ sọ fún mi ẹ ṣẹ̀ṣẹ̀ rí ni ẹ̀ ní pé ọmọ ẹ̀ rí látijọ́ ẹ̀ pé ìyà ń jẹ ọmọ Yorùbá àbí ojú yín fún etí yín di ẹ rí pé ẹ fẹ́ jagun gbà ẹ fẹ́ da gbogbo ẹ̀rú gbà yẹn ìgbà kan ni mo sọ voice note síta tí wọ́n ní wọ́n fẹ́ ṣe waterway bill tí mo sọ pé ẹ̀yin ọmọ Yorùbá tó wà ní àwọn houses upper and lower houses ẹ ṣe dá gbogbo bẹ̀rù kẹjà kan ní kí ló ṣẹlẹ̀ kẹ ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́tà kínni ẹ ṣe yẹn dákẹ́ o gbogbo nǹkan tó bá máa mú ọmọ Yorùbá tó máa mú jìyà tó máa mú ṣe rádaràdá tí ò ní sí ìfọ̀kànbalẹ̀ fún ọ tó máa jẹ́ kán wà lóko ẹrú ẹ ní sọ̀rọ̀ ẹ máa dákẹ́ ni gbẹ́m ẹ máa dákẹ́ ṣùgbọ́n nǹkan tó bá máa affect ẹ̀yin
ìgbà ilẹ̀ máa mọ̀ lẹ́ máa dìde tí ò ń ṣe interest ọmọ Yorùbá irọ́ lẹ pa ṣé mo pé mo máa ń sọ mo máa ń tún sọ mo tún sọ lẹ́yìn Ọlọ́run Yorùbá first lẹ́yìn Ọlọ́run Yorùbá first ṣe rí gbogbo interest rádaràdá tí yẹn ẹ máa ti ṣí ẹ ti ṣí gidi bóyá lẹ mọ adúrú ẹ̀sùn kan tẹ̀ ń ṣe bóyá lẹ mọ̀ Ọlọ́run ọba mi o àwọn ọmọ Yorùbá àtàtà IYP ẹ máa tẹ̀lé mi o ṣé mọ̀ pé a ti sọ lóríṣiríṣiríṣi bọ́n ṣe purọ́ ńgbà tán bẹ̀rẹ̀ tán ń parọ́ pé àwọn ṣe Yorùbá òmìnira Yorùbá là ń wà fún yorubanation là ń wà fún wọn máa pa yorubanation now wọn máa parọ́ kiri ṣé mọ̀ pé fúnra ara wọn náà náà gbẹ̀rì jáde nígbà tán rí pé òótọ́ dé wọ́n bá bẹ̀rẹ̀ ogun dé sí wọn oríṣiríṣi àràbù oríṣiríṣi náà ṣe mò ń wò wọn mi ò dá sí wọn Ọlọ́run ló rán mi iṣẹ́ mo mọ̀ pé kò ń ṣe level wọn ọpọlọ wọn ò gbé torí ẹ̀ táwọn rìn ó ti close ìgbà tán ti overrated mọ́lé ó ti shut down ó ti end síbẹ̀ so eléyìí tó wà nílẹ̀ yìí ìdá kan tó ní láàrin òmìnira Yorùbá 2022 àbí kan kúrò sí Nàìjíríà àbí kan dákẹ́ forever wọ́n rò pé ó máa lọ bẹ́ẹ̀ àwọn wo kílẹ̀ tiẹ̀ fọmọ Yorùbá pè pàápàá ó parọ́ lọ olùjìbìtì lọ ó dalẹ̀ lọ ó wá tún dé ìwọ bákan ìwọ wo ní ẹ̀ Ọlọ́run lóhùn rìnrìn ìwọ ní ìwọ bákan ta ni ẹ́ kí ló mọ̀ ń pa ẹ̀. IYP Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa ṣe é rántí pé a ti ṣe àlàyé lóríṣiríṣi pé gbogbo nǹkan tó wà nílẹ̀ kò ń ṣe ó ṣe bẹ̀rẹ̀ o kò ṣe bẹ̀rẹ̀ o ṣe é rántí ta sọ pé from 1884 sí 2024 140 years tó ti ń bọ̀ tọ́lọ́run wá ní déédéé ìgbà yìí ó yá ká máa lọlé ká lọ́ọ́ máa lògo wọn lọ́hùn. ṣé ẹ rántí wípé the past 26 years yìí tọ́nà àwọn ti gbàjọba alágbádá yìí tí wọ́n mọ ìlú ọ̀tọ̀ bẹ́ẹ̀ tí wọ́n mọ bó ṣe jẹ́ bó ṣe lọ tí wọ́n ń fìyà jára lù láì nídìí ṣé mọ̀ pé ogun 26 years tí wàá le ó wàá le gidi gan ibẹ̀ lọ́lọ́run ti ṣàánú fáwa tó ní ká jáde tó ní ká máa lọ́lé ká lè máa lògo wọn lọ́hùn. ṣé mọ̀ pé àwọn ọba tó ń gbógun yìí wọ́n mọ̀ o pé kò sọ́ba o tòró under Federal Republic náà wà o wọ́n mọ̀ tún mọ̀ Federal Republic o wọ́n mọ̀ pé wọ́n máa ń lò wọ́n láti fi oppress aráàlú ni o láti fi jìyà fi fọmọ ọmọ aráàlú sínú ìyà ni o. ṣé mọ̀ pé ẹnujọ́ mẹ́ta ẹ̀ ẹ̀kan láwọn lọ́ba wọn látòkè lọ́wọ́ ó sọ o ẹ̀rí jáde o tó ní àwọn ò lè mú ọmọlẹ̀ mọ́ o tán bá já wọn já nìyẹn o ṣẹ́rí tí wọ́n lọ bá fún tí wọ́n fọ́lò òfin Federal Republic wọn torí Federal Republic kò lọ́ba nú ṣùgbọ́n wọ́n maintain ọba kán lè máa fìyà jẹ aráàlú kán lè máa oppress aráàlú kán lè máa dominate aráàlú kán lè máa fa aráàlú sínú òkùnkùn ṣé ẹ gbọ́ àbẹ́ ẹ gbọ́ o ṣé ti rí ní táwọn ọba Yorùbá ń ṣe náà nìyẹn ṣèbóun náà ṣe náà jẹ́ pé wọ́n ń pín wọ́n ń bù nínú ilẹ̀ Yorùbá ní odò Ọ̀yọ́ empire wọn ò lè sọ̀rọ̀ wọn ò lè láwọn ọmọ wọn ò lè sọ̀rọ̀ ìgbà tó jẹ́ pé kíni kò ti dí oúnjẹ wọn lọ́wọ́ kò dí owó wọn lọ́wọ́ kò dípò wọn lọ́wọ́ wọn á wọ other way kò kí àwọn kí àpá Yorùbá bí tá a dẹ̀ dé Yorùbá first ni ṣẹ́ẹ́rí bọ́lọ̀ ń ṣe ń ṣẹ́gun gbogbo wọn o ṣẹ́ẹ́rí báṣu wọn ṣe ń tú wọn wá kóra wọn Johnson wọ́n wá ní pé pẹ́pẹ́ sí o àwọn fẹ́ dàrú irọ́ náà pa o kì í ṣe Nàìjíríà wọ́n tó bẹ̀ láti dá ṣebí Nàìjíríà nìyẹn so ẹ̀yin ní pé ẹ̀yin support èèyàn tún fẹ́ da nǹkan tó ń ṣe rú ẹ fẹ́ bàjẹ́ mo rò pé ẹ lọ́pọlọ ni ẹ lọ́pọlọ tá ẹ lè lọ́ọ́ fi sọ ní Nàìjíríà pé ok ẹ ti kọ́pọlọ yín dé o kẹ́ ṣe báyìí kẹ́ ṣe báyìí ṣùgbọ́n nǹkan bíi jàǹdùkú violence òun nìkan lẹ́mọ̀ terrorism ni ó máa tó yẹ ṣùgbọ́n ní àṣẹ ti Ọlọ́run èrò yín yẹn kò lè ṣẹ láéláé kò lè ṣẹ tọrọ ọmọ Yorùbá ò ní kó lóko ẹrú kan sẹ kó tún bọ́ sóko ẹrú mi ọmọ Yorùbá mo fẹ́ kẹ́ rí wọn o àwọn ọ̀tá nìyẹn o àwọn ọ̀tá nulẹ̀ the enemy is within ṣe rí wọn tó ń promote interest ara wọn ṣe ti rí wọn ṣe rí wọn dáadáa ẹ mọ̀ wọn o kẹ́ ẹ dá wọn mọ̀
torí irọ́ àti irọ́ náà ń bá káàkiri irọ́ àti irọ́ òun náà ń bá káàkiri kò sóòótọ́ nu ọ̀rọ̀ wọn láti gbàwo sí gbàwo náà ṣe àmọ́ pé àwọn máa dàrú náà máa ṣe torí wọ́n mọ̀ pé blueprint tó wà ńlẹ̀ tọmọ Yorùbá ni power to the people playing field ti level èèyàn kan ò lè sọ pé òun dominate èèyàn kan kò sí yẹn mọ́ ìgbésí ayé wọn kẹ̀rẹ́ wọn ò lè operate orí wọn ò lè ṣiṣẹ́ láì ṣe pé system tán ti ń lò the money system tán ń lò Nàìjíríà káwọn continue láti máa lò òun náà fẹ́ máa lò lọ. wọn ò kíá nǹkan tó ń ṣẹlẹ̀ sọmọ Yorùbá kò kàn wọ́n rárá o as long as ẹ pé interest tiwọn wọ́n protect ẹ̀ wọ́n wá fẹ́ máa sá sábẹ́ bàbá Nàìjíríà wọ́n sọ̀rọ̀ sọmọ Yorùbá tó wà ń bẹ̀ àwọn máa dá gbogbo ẹ̀rù Ọlọ́run ọba mi o bóyá lẹ mọ̀ nǹkan tẹ́ sọ bóyá lẹ mọ̀ nǹkan tẹ́ ṣe bóyá lẹ mọ̀ pàdé tẹ́ ṣe àfìgbà tẹ́ kó bára yín o Ọlọ́run lòun rìn Ọlọ́run lòun dé Ọlọ́run lòun sọ yes ẹ wá ní kò sí bẹ́ẹ̀ ṣe jẹ́ ìgbéraga Sátánì pa yín kú ẹ ti kó bára yín mo lè aṣọ yín nìyẹn ẹ ti kó bára yín ẹ kó bára yín gidi orílẹ̀ Yorùbá ẹ̀yin plan ẹ fẹ́ bà nǹkan jẹ́ lórí ilẹ̀ Yorùbá ẹ̀yin plan outside ìgbésẹ̀ tí ọmọ Yorùbá ti ń gbé látijọ́ yìí ẹ̀yin rò pé ní idea ẹ fẹ́ gbé mi tó dẹ̀ jẹ́ pé ẹ ti dalẹ̀ ìgbésẹ̀ tí ọmọ Yorùbá ń gbé tó yẹ kẹ́ ẹ fall in line tẹ́ ẹ bá dẹ̀ fall in line kẹ́ ẹ dúró síbi tẹ́ wà ẹ wá rò pé ẹ fẹ́ lò ó láti bà nǹkan jẹ́ láti dà nǹkan rú ẹlẹ́yà ìjà kí ẹ̀yin ti gbà padà ẹ̀yin ní kinní kan oh my God ó lọ jù bẹ́ẹ̀ lọ ìrìn táàrin yìí ó dìpì jù bẹ́ẹ̀ lọ ó lọ jù bẹ́ẹ̀ lọ mo ti dọ́kímẹ́ǹtì yín sílẹ̀ gbàtọ́ Ọlọ́run ti fi yé mi wípé ká ṣọ́ra ká fura òun Ọlọ́run wà in charge ká máa tẹ̀lé òun Ọlọ́run bóun ṣe ń lead wa pé nítorí àníyàn àwọn kan ní pé láti fọmọ Yorùbá sóko ẹrú mi èmi náà dẹ̀ ti dọ́kímẹ́ǹtì ẹ̀ fàgbáyé ó wà ń bẹ̀ mo ti expect yín so àgbájọ gbogbo yín sìn ẹ ti wá kóra yín jọ ẹ ti para yín pọ̀ pé ẹ fẹ́ commit terrorism Ọlọ́run ọba mi o Ọlọ́run ọba mi o ẹ máa mọ̀ túmọ̀ nǹkan tó ń jẹ́ declaration tó Ọlọ́run ṣe fọ́mọ Yorùbá ìtumọ̀ nǹkan tó ń jẹ́ reclamation notification ẹ máa mọ̀ túmọ̀ ẹ ríran wò gbogbo action ní gbogbo plan ní gbogbo statement ní gbogbo meeting ní kò sí ìtààmú ẹ̀rí dẹ̀ wà rẹpẹtẹ ẹ̀rí wà wípé ẹ̀ ń plan láti bà ìjọba adélé jẹ́ ẹ̀ ń plan láti bà ìran Yorùbá jẹ́ ẹ̀ ń plan láti fi ọmọ Yorùbá sóko ẹrú permanent oko ẹrú perpetual slavery ẹ̀ ń plan ẹ̀ ń gbé gbèsè ẹ̀ ń plan ẹ̀ ń gbé gbèsè ẹ wá kóra yín jọ ẹ wí tán electrical ammunition wọlé ìwọ wá dé oníwòde ta ni ẹ o lè dé náà o lè ṣe fi anywhere ni anywhere ló lè rìn sí no problem but wàá mọ̀ n tó ṣe o máa tó mọ̀ ṣé wọn náà lọ gbé wá bí overrated ó jọrọ ẹ lójú Ọlọ́run ọba mi o ẹ̀yin ọba gbogbo yín tẹ̀ ń kóra yín jọ gbogbo yín ẹlẹ́yin olówó ẹ̀yin kìíní kan àbí ẹ̀yin kóra yín jọ against ọmọ Yorùbá ẹ̀yin kóra yín jọ against oore tọ́lọ̀ ń ṣe fún ọmọ Yorùbá ẹ̀yin kóra yín jọ against ogun ọmọ Yorùbá ẹ ti ṣe o ẹ ṣe gidi gan ni ẹ ṣe ó máa ṣe o ẹ ṣe ó máa ṣe o. ọ̀rọ̀ ló tútù gbọ́ yẹn o tó bá ti gbọ́rọ̀ yẹn má bá mi share má bá mi like ẹ má gbàgbé láti ṣe kíni láti gbé ọwọ́ lé subscribe button olúwo lọ́jọ́ ìní àní kò ní fi wálẹ̀ o má bá mi bá ọ̀rọ̀ yẹn lọ díẹ̀díẹ̀ ó yá yàgbé èyí tó kù nínú ọ̀rọ̀ yẹn ẹ ṣe gidi gan ó yá. ẹ má bínú ẹ jẹ́ ká máa tẹ̀lé ẹ bá mi fi ẹ̀mí tẹ̀lé gbogbo nǹkan tá à ń sọ ẹ gbọ́ mi yé dáadáa ẹ jẹ́ kó yé wa dáadáa Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa ojú òní tiwa mistake tó ń ṣe ni pé àfojúdi ń ṣe wọn ò mọ̀ pé ìgbà tọ́lọ́run ti ṣoore fún wa gbogbo nǹkan táwọn bá ṣe against ìtọ́lọ́run ṣe yẹn
wọ́n ṣe against ọmọ Yorùbá ó dẹ̀ hàn gedegbe pẹ̀lú ẹ̀rí ni o pé ìgbésẹ̀ wọn against ọmọ Yorùbá ni kò kí ń ṣe interest ọmọ Yorùbá wọ́n ṣe mistake yẹn níbi tá a dé ń dédé àsìkò ìdédé gbà yìí mò ń sọ mo tuntun sọ ìjọba adélé ni ìwọ tó ò nígbàgbọ́ nínú ẹ̀dẹ́dán kọ́ ni dákẹ́ inú and remain silent forever tàbí kó o lọ sí Nàìjíríà kó o lọ síbi tó bá wùn ẹ́ mò ń sọ mo tún máa tún sọ gbogbo ẹni mo fi sọ o ẹ̀yin tẹ́ rò pé ń plan irun ẹ̀ tí kò bára yín o ẹ̀rí wà against yín o ẹ̀rí wà gidi kèdè ń ṣe local ẹ̀ ń ṣe o international ni o ẹ ti gbé wọ international torí territory Yorùbá ti Yorùbá ni gbogbo ọ̀nà tá a dẹ̀ ń gbà látijọ́ yìí à ń gbìyànjú pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run tó ń lead wa wípé kó wà peaceful kó wà peaceful kó wà peaceful a mọ̀ pé gbogbo ẹ̀yin tẹ́ ti takú nídìí pé kẹ́ máa ṣe àpapín owó tẹ́ ṣiṣẹ́ fún kẹ́ máa náwó kẹ́ máa ṣógbẹ́ kẹ́ máa ṣe yáyáyá yólò tẹ́ ẹ̀ kíá nípa bí ìyà ṣe ń jọmọ Yorùbá ẹ̀ rí wò ẹ̀ tí ẹ̀ ríro rárá ni ẹ̀ dẹ̀ mọ̀ pé tipẹ́tipẹ́ ni systematic slavery ìjìyà yìí suffering yìí ti wà bó ṣe ń lọ sí bọ́jọ́ ṣe ń lọ bọ́jọ́ ṣe ń lọ bọ́dún ṣe ń lọ bọ́dún ṣe ń lọ ló ṣe ń pọ̀ sí ló ṣe ń bàjẹ́ sí ló ṣe ń pọ̀ sí ló ṣe ń bàjẹ́ sí. Systematic suffering under slavery, poverty, corruption, underdevelopment, unemployment, hopelessness. Systematic. Ìgbà tó yá tá a mọ̀ pé àròpá ṣeré ni gbogbo eré la máa ṣe tá a mọ̀ pé ìjọba alágbádá tí a ní kan ṣe pé kíyà má jàráàlú a mọ̀ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ fi baba ńlá yà jàráàlú ni torí àtìgbà tán ti gbà láti 26 years nsìn wọ́n wá gbé irinṣẹ́ tó nípọn corruption irinṣẹ́ poverty ni wọ́n bá gbé jáde irinṣẹ́ poverty ni poverty irinṣẹ́ slavery ni ṣẹ́rí corruption irinṣẹ́ poverty ni poverty irinṣẹ́ slavery ni wọ́n wá gbé corruption yìí dé ayaya ọlọ́run òun náà wá fi gbogbo nǹkan náà gbé pẹ̀lú ẹ̀ underdevelopment unemployment hopelessness gbogbo nǹkan náà fi bàjẹ́ tó fi wá di bó ṣe dà yìí o tọmọ Yorùbá di àlmájìrí ọlọ́run o ọmọ Yorùbá di àlmájìrí gbogbo yín ò rí kankan ṣe sí o ẹ rọrọ sọ ẹ rí kankan ṣe ìgbà tẹ́ wá rí i pé ìjọba délé ti dé wípé kò ní sóṣì kò ní sí dáadáa kò ní sí òfò tẹ́ ẹ bá kiri mọ́ ẹ̀yin wálé ẹ ní plan ẹ fẹ́ dà nǹkan rú ẹ fẹ́ àìjáàkẹ́ tọ́lọ́hún ṣe àbáyé yín fẹ́ àìjáàkì wọnú náà ni ẹ rò pé ọmọ Yorùbá máa continue iṣẹ́ òṣì ni Ọlọ́run máa lọ ṣe kì í ṣe èèyàn lóòótọ́ arìnrìn wa peacefully bẹ́ẹ̀ mo máa ń sọ gbogbo ìgbà mi ò yé sọ o gbogbo ẹni mo fi sọ o ipe tó bá di point pé ká defend ilẹ̀ wa máa defend ẹ̀ ṣùgbọ́n wà bẹ́ẹ̀ mo máa ń sọ ṣùgbọ́n yẹn àwọn ò kọjá territory ilẹ̀ Yorùbá nǹkan tó jẹ́ tiwa òun la fẹ́ gbà so dẹ̀ adẹ̀ ti dé point pé ìjọba délé máa bẹ̀rẹ̀ ẹ̀yin tẹ̀ wọ́n bẹ́ẹ̀ kúrò so di dandan eviction nìyẹn ẹ kúrò tó láti notify yín but ẹ rò pé ẹ ní ọgbọ́n kan ẹ rò pé ẹ fẹ́ dá ẹ rò pé ẹ fẹ́ bà nǹkan jẹ́ ẹ rò pé ẹ fẹ́ ṣèkà ẹ fẹ́ dájọ́ ọmọ Yorùbá àbí ẹ rò pé ẹ fẹ́ parun Yorùbá run irọ́ lẹ pa ẹ̀yin lẹ máa parun àti ìdílé yín o ìran Yorùbá ò ní parun mi ò mọ̀ tẹ́ ní mi ò mọ̀ tẹ́ jẹ́ ṣùgbọ́n mo mọ̀ pé òṣìṣẹ́ tẹ́ ẹ fi sínú ayé ọmọ Yorùbá tẹ́ ẹ ń dájọ́ ọmọ Yorùbá òun ló máa gbẹ̀yìn ayé gbogbo yín àti gbogbo tẹ́ ẹ ní pátá ẹ̀yin rò pé ẹ dájọ́ ọmọ Yorùbá àbí ẹ rò pé ẹ dájọ́ ọmọ Yorùbá ẹ̀yin dálẹ̀ ọmọ Yorùbá ẹ̀ ń ta ọmọ Yorùbá sóko ẹrú fọ́pọ́ ọmọ Yorùbá kó kú sóko ẹrú Ọlọ́run ayérayé o ẹ ti ṣe ayé ẹ ti ṣe ọ̀run ẹ ti ṣe ọba tó dáyé àtọ̀run Ọlọ́run ayérayé máa dájú yín gbogbo tọ́lọ́run fi àṣẹ dá máa dájú yín tẹ́ ẹ̀ ń dájú ọmọ Yorùbá yìí ẹ wá rò pé ẹ fẹ́ dàrú ó ní ìgbésẹ̀ tá à ń gbé ẹ̀yin ò lè ètò pọ̀ jù ní ò lè process ẹ̀ kápẹ́ lè process ẹ̀ ni ẹ̀ ní máa ṣe wọ́nranwọ̀nran tẹ̀ ń ṣe ẹ̀ ní máa ṣe játijàti tẹ̀ ń ṣe plan bí ṣe lè ẹ máa pa ni ẹ máa arrest ni ẹ máa ṣe ni kinní kan ní oríṣiríṣi ẹ jọ kí ni mo ṣe fún yín o mo ní kó dáa fúnra mi mo ní kí ìran mi kú òun òṣìṣẹ́ kí ìran mi má parun ẹ̀yin wá ń gbógun tìyẹn torí interest tiyín
ẹ̀yin ò kíá tí ìran yín bá parun, ẹ̀yin ò kíá tí ìyà bá ń jẹ wọ́n, torí kò sí ìgbésẹ̀ tẹ́ gbé pé kí ìyà má jẹ wọ́n kọ́ má parun, kò sí ìgbésẹ̀ tẹ́ gbé, kàkà yẹn ìgbésẹ̀ tẹ́ gbé kọ́ túbọ̀ kó sínú oko ẹrú ni, kí wọ́n parun ní ìgbésẹ̀ tẹ́ ń gbé. Nǹkan tẹ́ ń ṣe nìyẹn. Ẹ wá fẹ́ tako ara yín torí ẹ lè tako iṣẹ́ tọ́lọ́run ti ṣe láṣepé láṣeyọrí, ẹ lè tako láyé. Ẹ̀yin báwo ta ní òkè níwájú Zerubbabel, ẹ̀yin báwo níwájú Ọlọ́run tó dáyé òun ọ̀run. Ẹ rò pé ní àìdíà nìyẹn o, ó ti sọ, ó lè máa kóra yín jọ, ó ní ṣùgbọ́n ẹ máa fall ni, ẹ máa fall, ó ní ẹ máa kóra yín jọ, ṣé mo lẹ kóra yín jọ yìí lẹ́ ń parọ́ lẹ́ ń ṣe, ó ní gbogbo ìmọ̀ yín òfo ló máa já sí, kò ní stand, torí ẹ̀yin fúnra ara yín ẹ máa wà destroyed. Ẹ ń kóra yín jọ, ẹ̀yin plan against ọmọ Yorùbá, ẹ̀yin fẹ́ kọ́ ọmọ Yorùbá parun, ẹ̀yin fẹ́ kọ́ ọmọ Yorùbá kú sóko ẹrú, ẹ̀yin fẹ́ kọ́ ọmọ Yorùbá kú sínú òṣìṣẹ́. Ẹ ti kọjá àyè yín, ẹ ti kọjá àyè yín. Mo fẹ́ kọ́ ọmọ Yorùbá mọ̀ ni o, torí tó bá yá ń sìn, mo fẹ́ kẹ́ mọ àwọn ọ̀dàlẹ̀ àwọn ọ̀kà wọ̀nyí. Ẹ wò wọ́n dáadáa, ẹ wo iṣẹ́ wọn dáadáa, ṣé ẹ ti rí wọn, ṣé ẹ ti rí wọn, torí tó bá yá sá máa gbọ́ àwọn ṣe kinní kan fún ọmọ Yorùbá ò lẹ ṣe fún jàre, tẹ́ ń jalè ọmọ Yorùbá. Olè àkọ́kọ́ tẹ́ ja ọmọ Yorùbá ń jẹ́ mọ́ ni, ẹ jalè ọkàn ìfẹ́ ọmọ Yorùbá, ẹ ja olè ọkàn ìfẹ́ ọmọ Yorùbá, olè tẹ́ kọ́kọ́ jà nìyẹn. Torí ọmọ Yorùbá gbé ó gbà yín gbọ́, wọ́n nífẹ̀ẹ́ yín, wọ́n respect yín, wọ́n ná yín, torí wọ́n gbà yín gbọ́, torí wọ́n nífẹ̀ẹ́ yín. Ẹ kọ́kọ́ dalẹ̀ yẹn náà, ẹ dalẹ̀ fẹ́ ọmọ Yorùbá fún yín, tí náà ní fún yín. Ẹ gba abọ́dé, ìbá abọ́dé, ẹ gba abọ́dé, àdàbí dẹ̀ máa jà, ó máa dìde ó máa jánu ayé gbogbo yín, àdàbí máa jánu ayé gbogbo yín, torí ọmọ Yorùbá nífẹ̀ẹ́ yín, wọ́n gbà yín gbọ́, wọ́n wò pé àwọn àgbààgbà àwọn ilé ìdíje ọ̀dọ́ ìdíje ilé ìṣe, wọ́n gbà yín gbọ́, wọ́n nífẹ̀ẹ́ yín. Ẹ̀yin wá dalẹ̀ fẹ́, ẹ̀ ń jalè ìfẹ́, ẹ̀ jalè ìfẹ́, ẹ̀ dalẹ̀ fẹ́. Ẹ̀yin wá nítorí interest ti yín, ẹ̀ wá ń parọ́ pé interest bàbá kan Nàìjíríà, interest ara yín ni, kí ló kan bàbá Nàìjíríà, kí ló kàn yín pẹ̀lú ẹ̀? Interest ara yín, torí ẹ̀yin ọba sì fẹ́ jókòó síbẹ̀, ẹ dẹ̀ mọ̀ pé Federal Republic ní ogun tán lòyìn fún òun ní ìkànnì ti sọ ní ẹnujọ́ mẹ́ta yìí, àwọn ò lè rí wọn dì mọ́lẹ̀ mọ́, nǹkan lòyìn fún nìyẹn. Ẹ lọ kà á, ṣèbí díẹ̀ nu yín kàwé, bí ó bá yé yín ẹni kan ẹ pé àwọn tó máa bá yín kà á tó ń jẹ́ Federal Republic, ṣé monarch wà ń bẹ̀? Iṣẹ́ tó ń lòyìn fún ni. Ẹ̀yin wá ń kóra yín jọ, bẹ́ẹ̀ ṣe máa ṣe máa wà ń bẹ̀, bẹ́ẹ̀ ṣe máa ṣe kinní kan, ẹ máa dominate, kẹ́ lajú sílẹ̀ látijọ́ yìí tí gbogbo ẹ̀rí báyìí fọmọ Yorùbá, ẹ̀rí kankan ṣe, kò sí nǹkan tẹ́rí ṣe. Èyí tó tún ṣe díẹ̀, tó tún ṣe díẹ̀ in the 50s yìí nígbà independence, gbogbo ẹ̀ tún make sure pé ó bàjẹ́ lójú yín, kò sí kankan tó dúró mọ́ tó jẹ́ oore fọmọ Yorùbá. Ẹ dẹ̀ fẹ́ kó máa lọ bẹ́ẹ̀, kẹ́yìn sì máa ṣàyè tí yín lọ. Kò ní ṣe é ṣe fún yín o, kò ní ṣe é ṣe, nítorí Ọlọ́run ti ṣáájú, ti jù yín lọ, Ọlọ́run ti ṣẹ́gun, Ọlọ́run ìgbẹ́kẹ̀lé tiwa, mo máa ń sọ, Ọlọ́run ló kúkú ń ṣe, Ọlọ́run ló ń rìn, Ọlọ́run ìgbẹ́kẹ̀lé wa, òun láti lẹ́yìn wa. Ṣé gbogbo ohun tẹ́ ń ṣe yìí ṣó ó lè bọ́ síta ni tí ò bá ń ṣe pé Ọlọ́run ṣẹ́gun gbogbo yín, Ọlọ́run kẹ́yìn sí, Ọlọ́run bínú sí gbogbo yín. Ó ní dédé ìgbà dédé àsìkò tá lẹ́yìn láti sọ pé kò ní ṣe ṣe, tá lẹ́yìn. Ṣé mọ̀ pé gbogbo ìgbésẹ̀ gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí, ṣé mọ̀ àkọọ́lẹ̀ wà fún o. Ọmọ Yorùbá kẹ́ ti mọ̀, kẹ́ mojú àwọn ọ̀tá, ojú àwọn ọ̀dàlẹ̀, gbogbo ọwọ́ tán bá gbé wọn máa fi nọ́ra wọn ní o, gbogbo ìgbésẹ̀ tán bá gbé wọn máa fi para wọn run ní. Wọ́n lẹ kó gan okun wá, ó ṣẹlẹ̀ ńgbà Jehoshaphat, wọ́n bá dé, wọ́n kó nǹkan ogun rẹpẹtẹ, wọ́n kóra wọn jọ, wọ́n gbéraga, wọ́n jura wọn, kò sí báwọn ò ṣe jẹ́, àwọn fẹ́ gbalẹ̀ àwọn Jehoshaphat ni, ọmọ Juda. Ṣèbọ́ lọ́wọ́n ọba olórí ogun ajagun ṣẹ́gun, ó dìde ìrànlọ́wọ́. Nǹkan ogun tán kó wá wọ́n fi para wọn ni, a jẹ́ pé nǹkan ogun tẹ́ kó wọlé ẹ máa fi dojú ìjà kọra yín ni, ẹ máa fi para yín tí gbogbo ìdílé yín ni, kì í ṣe ọmọ Yorùbá lẹ máa balẹ̀ Yorùbá jẹ́, àbí lẹ máa da nǹkan rú fọmọ Yorùbá, ọ̀ ẹ fẹ́ da nǹkan rú fọmọ Yorùbá tó yẹ pé ìgbésẹ̀ tá à ń gbé kádélé bẹ̀rẹ̀, kí ìtura bẹ̀rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Lóòótọ́ a máa ṣiṣẹ́ o, iṣẹ́ gidi, torí kò sí ọkàn lẹ̀, mo máa ń sọ o, àtànra wa, a máa ṣiṣẹ́ ní gidi, ṣùgbọ́n a mọ̀ pé iṣẹ́ tá à ń ṣe èrè ẹ̀
àtúbọ̀tán ẹ̀ dáadáa ni fún àwọn ọmọ Yorùbá tàdé máa rí tó máa jẹ́ dàrẹ́ tí ò sí yà tó ò sì mọ́ ní nǹkan tọ́lọ́run ti plan sílẹ̀ ẹ̀yin wá rò pé ẹ fẹ́ dàrú ní capacity wo ni ẹ rò pé ẹ lè dàrú ẹ rò pé ẹ kàn lè dìde ẹ sọ pé nǹkan idea kan lẹ ní kinní kan lẹ ní láyé kò yọ ẹ gbàgbé tẹ́ ẹ bá lè process ẹ jẹ́ lọ pé àwọn tó lè process kan bá yín sọ dáadáa kó yé yín pa torí ẹ ti kọjá yé yín bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ ti kọjá yé yín under terrorism ni o ó máa tó yé yín bó ṣe jẹ́ bẹ́ẹ̀ kì í wá ṣe local tẹ́ máa sọ pé ọmọ ọlọ́pàá ẹ máa dájọ́ irọ́ wa ọ̀rọ̀ international là ń sọ yìí ó dìgbà náà ó máa tó yé yín ṣùgbọ́n pé èèyàn kankan nu yín àbí àjẹ́ kankan nu yín ó lè da ìjobaadele irú kò lè dàrú kò lè bàjẹ́ ọlọ́run ti mọ ọba tó mọ ìgbẹ̀yìn láti ìbẹ̀rẹ̀ ló ṣe jẹ́ pé ó tètè gbé gbogbo yín síta tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni a máa rò pé àwọn èèyàn dáadáa àwọn àkó gbogbo ẹ̀ mọ́ra àkó gbogbo ẹ̀ dáadáa àti ètò dá kó gbogbo ẹ̀ mọ́ra at the end of the day tádélé bá wá bẹ̀rẹ̀ kàkà kí nǹkan máa lọ dáadáa kí nǹkan máa ṣe ẹ̀yin tẹ́ máa dàrú re o ẹ̀yin tẹ́ máa bàjẹ́ rè bọ́tọ́ ọlọ́run ò fẹ́ nira mọ́ fọmọ Yorùbá ó sọ fún ọmọ Israẹli ẹwẹ yẹn ó lẹ́ẹ̀tún lọ́ta yín mọ́ ọlọ́run ní pé gbogbo aburú òṣìṣẹ́ yẹn kò sí mọ́nú ayé ọmọ Yorùbá ó yá ẹ bọ́ sínú ìtura kẹ bẹ̀rẹ̀ sí lògo yín kẹ máa yin wọn lọ́run lógo ẹ̀yin kan wá ní ẹwà ń bì kan ẹ láì dí ẹ ti ṣe o ẹ ti ṣe ẹ má bínú ẹ jọ pé mo gba àsìkò yín àwọn brothers mi méjèèjì wọ́n máa ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ fún yín gbogbo orí burúkú ìpàdé tán ṣe gbogbo ẹ̀ là ń gbọ́ à ń ṣe ìwádìí gidi lé lórí ni àwọn ẹ̀rí nǹkan tá a dẹ̀ ń rí àgbé síta nítorí ẹjọ́ àgbáyé ni àwa ń pa ilé ẹjọ́ à ń kójọ ni ẹ̀rí pọ̀ dáadáa ṣùgbọ́n ìgbà tó máa ṣe eléyìí fúnra rẹ̀ òun dé sí kí ló kàn anybody pẹ̀lú ẹ̀ ó wá fẹnu ẹ̀ ó fi kó bá gbogbo wọn pátá bó ṣe wà nìyẹn o kò sí nǹkan tó yí ìjobaadele padà ó máa bẹ̀rẹ̀ láìpẹ́ but àwọn tí ò ní sí ń bẹ̀ àwọn tó jẹ́ pé oore ibẹ̀ ò ní jẹ́ tiwọn láyéláyé àwọn náà fojú ara wọn hàn yín gbogbo ọ̀tá ọmọ Yorùbá wọn lẹ́ ń rí yìí o àwọn olè inú léèrè o tó ń ṣílẹ̀kùn fún títà o àwọn tó fẹ́ kọ́ ọmọ Yorùbá kú sóko ẹrú rẹ o àwọn tó fẹ́ pa ìran Yorùbá run ni ṣùgbọ́n ìran Yorùbá ò ní parun ìdílé tiwọn ló máa parun pẹ̀lú àṣẹ tọ́lọ́run fi dáyé ọ̀run ìran Yorùbá ò ní parun ìran Yorùbá ò ní kú sínú òṣìṣẹ́ àwọn ni wọ́n máa padà gbogbo tó bá rò pa àwọn ni wọ́n máa padà kú sínú òṣìṣẹ́ gbogbo ìyà tó ń jẹ ọmọ Yorùbá ló máa padà jẹun àti ìdílé wọn bó ṣe máa rí ni ẹ kò yí padà ẹ ṣé mo dúpẹ́ God bless you. ọ̀rọ̀ ló ti wá gbọ́ yẹn o gbogbo ọmọ Yorùbá tó bá ti wá gbọ́rọ̀ yìí bá mi share bá mi like ẹ̀ kò lè bá mi subscribe lé lórí fún àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá tán rè pé ilẹ̀ Yorùbá wọ́n rè pé fẹ́ parun ilẹ̀ Yorùbá ò lè parun o gbogbo ẹbí wọn ará wọn family wọn ló máa parun wherever ibi tó bá wà èyí tó máa ṣàìsàn èyí tó máa kú kú òjijì ó máa mú ó ti di dandan kó mú ẹ wá bá wa máa bá wa ṣí ètò yìí síta Olúwa ọlọ́jọ́ ìní kò wá ní fi gbogbo àsílẹ̀ o ẹ share ẹ like ẹ dẹ̀ subscribe ẹ jẹ́ kó dọ́dọ̀ àwọn ọ̀tá gbogbo ọ̀tá ilẹ̀ Yorùbá kó dọ́dọ̀ ọba kó dọ́dọ̀ elite kó dọ́dọ̀ gbogbo wọn pátápátá gọ́fúnà gbogbo wọn pátápátá ní kí ọ̀rọ̀ yìí dọ́dọ̀ wọn tán bá rè pé ọmọ Yorùbá ò ní kúrò nínú oko ẹrú kọ́ lọ tutù ẹ̀ dànù enough is enough ọmọ Yorùbá máa kúrò kò tí ì yé wọn ni a tó yé wọn láìpẹ́ ṣé wọ́n rántí Burkina Faso wọ́n rántí Niger wọ́n dẹ̀ rántí Mali ṣé wọ́n rántí Ibrahim ṣé wọ́n rí gbogbo àwọn elite wọn tó ń ṣe bí ọ̀dẹ̀ tó ń bọ̀ láìpẹ́ àánú ń bọ̀ láìpẹ́ ilẹ̀ Yorùbá kò sínú Nàìjíríà mọ́ o ìwọ tó bá sì ń rò pé ilẹ̀ Yorùbá wà nínú Nàìjíríà ó ń tọ́ra ẹni o ilẹ̀ Yorùbá ò sínú Nàìjíríà mọ́ never and it will never happen again kò lè ṣẹlẹ̀ mọ́ ọmọ Yorùbá ò ṣẹrú mọ́ ọmọ Yorùbá ò ní kú kú òjijì mọ́ ọmọ Yorùbá ò ní máa pariwo pé ibi ń pa wọ́n mọ́ ọmọ Yorùbá tó lọ síléèwé á lọ léèwé ọmọ Yorùbá tó ń wówó léèwé láti lọ sanwó owó léèwé kò sí yẹn mọ́ gbogbo yẹn máa parẹ́ gbogbo yẹn máa tán iléèwé máa jẹ́ ọ̀fẹ́ ilé ìwòsàn máa jẹ́ ọ̀fẹ́ a lot of things máa jẹ́ ọ̀fẹ́ ní ilẹ̀ Yorùbá ìwọ ọmọ Yorùbá olùṣàgbọ́ tí màmá sì ń sọ lẹ́yìn Ọlọ́run ọmọ Yorùbá ló kàn báyìí lẹ́yìn Ọlọ́run kò tún sí anybody mọ́ ọmọ Yorùbá ni ìwọ tó bá wọn kó wá gbàgbọ́ ìwọ tó wá bó bá wọn má gbàgbọ́ kó máa tẹ̀lé àwọn ọ̀dàlẹ̀ yìí ẹjọ́ máa parun ni èyí tó máa parun èyí tó máa lé
tó máa lé tó máa rí pé òun sá lọ sẹ́sà tó máa lọ mú ọ máa lọ gbé ogbó yín kò síbi tẹ́ máa hide sí you cannot hide you cannot hide kò síbi tó fẹ́ hide sí wọ́n máa gbé ó dẹ̀ máa fojú bẹjọ́ ó dẹ̀ máa di life imprisonment pátápátá ni hàn ní rí ẹ mọ́ lẹ́ẹ̀kan sí bá mi share ètò yìí bá mi like ètò yìí kò lè bá mi subscribe lé lórí ó dìgbà ire o Green for God News G4G support Green for God TV ó dìgbà ó dàbọ̀ bye for now.